ohun tí mo rí ẹ̀yin ò rí, ẹ jẹ́ mọ sọ fún yín. Ẹni tí ẹ̀ ń wò tó ń kọrin yẹn, òun ni Múyìwá Adéjọbí tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá lápapọ̀ ilẹ̀ Nàìjíríà, ìyẹn Force Public Relations Officers FPRO, tí wọ́n ti gbé lọ sí ìpínlẹ̀ Delta báyìí. Àbẹ́ẹ̀ rí, olókọrin yẹn, orin èmi ò tiẹ̀ mọ̀ pé ọ̀gá wa mọ orin kọ báyìí. Ẹ gbádùn orin yẹn o, èyí sì fún yín láǹfààní láti jẹ gbádùn ẹ̀. Ẹ̀rí báwo. Lẹ́nu àìpẹ́ yìí ní iléeṣẹ́ ọlọ́pàá lápapọ̀ ilẹ̀ Nàìjíríà látọ̀dọ̀ ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ọ̀gá àgbà Káyọ̀dé Ẹgbẹ́tókùn, ni wọ́n ti gbé Múyìwá Adéjọbí kúrò ní Àbújá báyìí. Wọ́n ti gbé lọ sí ìpínlẹ̀ Delta. Kí ni wọ́n ní kó lọ mọ̀ ṣe ní ìpínlẹ̀ Delta? Àkóso méjì kankan ju pé wọ́n ti mú ìgbéga dé bá lẹ́nu iṣẹ́ ọlọ́pàá. Wọ́n ti yàn án sípò igbákejì kọmíṣánná ọlọ́pàá, deputy commissioner of police, DCP Adéjọbí báyìí. Nìkẹ́ mọ̀ pé ìràwọ̀ ti yàtọ̀, wọ́n ti fi ìràwọ̀ kún ìràwọ̀. Wọ́n ní wọ́n ti gbé lọ sí ìpínlẹ̀ Delta báyìí láti mọ̀ ṣiṣẹ́ tẹ̀síwájú nínú ipò tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn án sí. Abẹ́ẹ̀ rí, ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá Káyọ̀dé Ẹgbẹ́tókùn ó fi ìgbàgbọ́ àti ìgboyà hàn nínú Múyìwá Adéjọbí. Ó lóun mọ̀ wípé ó ti farajìn ṣiṣẹ́ pẹ̀lú àmójútó àti ìmúnádóko iṣẹ́ rẹ̀ nínú àwọn iṣẹ́ tí wọ́n gbé lé lọ́wọ́ tẹ́lẹ̀. Ó lóun mọ̀ wípé àwọn ìrírí bẹ́ẹ̀ yóò tún jẹ́ kí irú rẹ̀ wáyé ní ìpínlẹ̀ Delta. Ó ṣàlàyé torí pé lẹ́nu àìpẹ́ yìí ni Múyìwá Adéjọbí wọ́n mú àgbéga dé bá kúrò ní ipò tó wà. Ipò alukoro iléeṣẹ́ ọlọ́pàá lápapọ̀ tẹ́lẹ̀ ló wà, ṣùgbọ́n wọ́n ti wá fi sí ipò igbákejì kọmíṣánná ọlọ́pàá báyìí. Ipò assistant commissioner of police ló wà tẹ́lẹ̀, wọ́n ti wá fi sípò deputy commissioner of police. Ibẹ̀ ló wà ní ìsìn. Abẹ́ẹ̀ rí bẹ́ẹ̀, ẹ rí báwọn. Ká tó fìtàn sí díẹ̀, lóṣù kejì ọdún 2022, Usman Baba tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá yányán nígbà náà lọ́hùn, bẹ́ẹ̀ bá gbàgbé, bọ́mọdé ọ̀bá bá tàn àbárọ̀bá, ló yan Adéjọbí gẹ́gẹ́ bí adelé alukoro iléeṣẹ́ ọlọ́pàá àpapọ̀ ilẹ̀ Nàìjíríà, pé kó di ipò Frank Umba, ó dì í mú. Torí Frank Umba ńgbà yẹn òun ni alukoro iléeṣẹ́ ọlọ́pàá àpapọ̀ ilẹ̀ Nàìjíríà. Ṣùgbọ́n nígbà tí Frank Umba kúrò níbẹ̀ ni Usman Baba tí ṣe ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá yányán nígbà náà lọ́dún 2022 ló ní kí Múyìwá Adéjọbí ó gba ipò yẹn. Ó sì tẹ̀síwájú láti lọ kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ tí wọ́n kọ́ nípa ìlànà bá ti ń ṣe ohun gbogbo àti ọgbọ́n lápapọ̀, ìyẹn National Institute for Policy and Strategic Studies NIPSS ní Kúrú ní ìpínlẹ̀ Plateau bẹ́ẹ̀ nílùú Jos. Kó tó di pé wọ́n yàn án sípò FPRO, yẹn ipò alukoro iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà. Adéjọbí ó ti fi ìgbà kan jẹ́ agbọ̀rọ̀sọ iléeṣẹ́ ọlọ́pàá nílùú Èkó láàrin oṣù kẹsàn-án ọdún 2022 sí oṣù kẹjọ ọdún 2021. Kó tó di pé wọ́n tún gbé kúrò níbẹ̀ lọ sí olú iléeṣẹ́ ọlọ́pàá nílùú Àbújá. Adéjọbí ló jẹ́ agbọ̀rọ̀sọ fún iléeṣẹ́ ọlọ́pàá bákan náà ní ìpínlẹ̀ Ògùn láàrin ọdún 2008 sọdún 2016. Ó sì tún ṣe bẹ́ẹ̀ jẹ́ agbọ̀rọ̀sọ iléeṣẹ́ ọlọ́pàá fún ẹkùn kejì olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Oníkan ní ìlú Èkó. Oríṣiríṣi ó ti gba ipò lóríṣiríṣi láìmọye. Kódà ó ti ṣe àmójútó iṣẹ́ lọ́pọ̀lọpọ̀. Abẹ́ẹ̀ rí, olókọrin yìí ò tó dúpẹ́ kódà. Ẹ gbádùn orin yẹn, àlùjó pọ̀. A kí ọ̀gá wa Múyìwá Adéjọbí, DCP Múyìwá Adéjọbí. Ó yá, ẹ mọ gbádùn àlùjó tí wọ́n fẹ́ lù fún wa. Ó yá, ẹ mọ gbádùn àlùjó tó fẹ́ lù fún wa. Tọ́, akọrin Máyégún yín rèé, mo kí yín, ẹ kú gbádùn òpin ọ̀sẹ̀ yìí o. Mo dúpẹ́ lọ́wọ́ IBC Káyọ̀dé ẹ̀fẹ́ Adéolú ọkùnrin ẹ̀tọ́tọ́ twenty seven ìdíjìnà ìsẹ́fọ́lẹ̀ àgbàtọ́mọyé olórí ọ̀gá mi ọ̀gá sí ọ̀gá àdàwọ̀ ọ̀gá ẹ̀kọ́ òní fún òbí ẹ̀ṣẹ̀ ọmọ onídàgbẹ́ náà rí ẹ̀ṣẹ̀.
ṣe é o. Ó ṣe níyàn ló dúró ní wá. Ó ṣe níyàn ló dúró ní wá ti sá lọ. Ó ṣe níyàn ló dúró ní wá ti sá lọ. Orí dúró mi lè ṣe é o. Mo dúpẹ́ mo rí àná. I never knew.